olórí adé ṣe bẹ̀bẹ̀ ọ̀nìrìṣà bàbá ni. olórí adé ṣe gudugudu ọ̀nì ti fọ̀lùmọ́ o. olórí adé ṣe bẹ̀bẹ̀ ọ̀nìrìṣà bàbá ni. olórí adé ṣe gudugudu ọ̀nì ti fọ̀lùmọ́ o. Corona máa lọ. ọba Ògúnwùsì Fúnmigate olórí adé ní tẹnitẹni Yorùbá làgbà lọ́jọ́ kọjọ́. olórí adé ṣe bẹ̀bẹ̀ ọ̀nìrìṣà bàbá ni. olórí adé ṣe gudugudu ọ̀nì ti fọ̀lùmọ́ o. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. Balógun ọba tún dé. ọ̀sán gangan ni kanakana hàn. àjò òru dòdòdò ní gbogbo ọ̀fàfà ń sẹ̀. nígbà tí ilẹ̀ bá pa. àkùkọ tó bá kọ lóru ọ̀gànjọ́ yóò dòun ẹbọ. lẹ́nu òkú ni o. òkété tó bá jẹ̀dí ọ̀sán a sì fẹ̀yìn gbáko mọ́. àwọnú atarẹ́ sùn. ẹyin okó mọ sáà tiẹ̀ nínú wọ́n ogbó. sì tajú àlà. ẹran ìgbẹ́ mọ tiẹ̀ lálàá. wọ́n ti mi lọ wí Àkàndá. ohun tọ́lọ́run ọba fi rán ni kì í ṣe tẹni. abínibí lélẹ̀. gbogbo ọmọ Yorùbá ẹ bá ń ṣe kábíyèsí fọba ẹni ìtàn. kábíyèsí o. àrólé Oòduà igbákejì àdìmúlà ìpèdè bí àjẹ́. olórí ládéládé ọba tí gbàdọ̀ bá lé ọba ńlá ọba tí gbàdọ̀bálẹ̀ ọba olómi méjì lẹ́yìn ọ̀ọ́ni ṣe kínní kan àràmù orí ọrí. kí n bá mi ṣe. His Imperial Majesty kábíyèsí o. ọba Adéyẹyè Babátúndé Àkàndé ẹni ìtàn mo Ògúnwùsì sì fi làforí adé. ọ̀jájá keje òrìnkìlẹ̀ omítìtì ọ̀jájá tó fi jọ́ tẹ̀ ayíkìtì ogun ètìrì láàmì ogun gan ló. kábíyèsí Fúnmigate gbogbo ìlú Ilé-Ifẹ̀ ó tí o. with local made fumigator eyín tí a ń. ó ní gbà wo la fẹ́ retí ará ìlú òkè òkun dà káwa náà ṣe ti. ó jẹ́wọ́ pò ń làrólé Oòduà Ọọ̀ni jẹ́wọ́ pò ń lo lórí ẹ̀sìn fún gbogbo ilẹ̀ Yorùbá pátá kábíyèsí. a true custodian of Yorùbá heritage culture and tradition sẹ́ni tí ó gbẹ̀gà àjànàkú ìní pé mo rí kinní ọ̀hún ó fèrè kọjá dáadáa. ìrìn kọjá ìran àmúpaléyá Dágọ́. ọba tó máa mírin so tí ì jẹ Kò sí ní- Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ àbámọ̀ yìí. Àjàó Àró Awíkóńkó asọ̀rọ̀ lójú lọ́dọ̀ ọlọ́rọ̀ bá gbọ́ kí bá bí ó inú ṣe. ni bẹ́ẹ̀ ni òsì kan ta ìmọ̀ wá wò ojú mi ni wọ́n ti gbé ní ọ̀pàgbà tí ń bínú ọmọdé kò ní pẹ́ kú. àwọn aláìmọ̀ kan lè pé kí ló ṣe kí ló ṣe. kí ló ṣe tẹ́nìkan ò ṣeré ẹ̀yin náà ṣe sí. ṣe mọ̀ pọ́ta ẹni kì í pòdù ọ̀yà ẹ̀sìn ọ̀tá ẹni kì í ga lójú ẹni wọ́n ní kíkiri báyìí. ara mọ́tò wọn lálòkù ọkọ̀ lára làbìlàbì tó rí mọ́ gajọ̀ táwọn ń bínú bẹ́ẹ̀ ni wọ́n bá. ńlọba Ògúnwùsì bá tún ṣe gegele lórí gegele ìpèdè bí àjẹ́ àpò. mo ní mọ́tò bá kò ní ngò tí ì mẹ́yẹ ó lọ. àmọ́ fàábọ̀ ẹ̀ lógún abo ejò a máa gbẹ́nu sàní ẹ̀ bá mi ò lọ. ó donate motorized modular fumigator méjì kí ni jẹ́ bẹ́ẹ̀. fún ìpínlẹ̀ Ọ̀ṣun ó kó méje tìpínlẹ̀ Ọ̀yọ́ fún wọn bẹ́ẹ̀ ló ṣèlérí Gbẹ́gìrì. pé ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìndínlógójì ó kú ẹ̀ lọ́dọ̀ ọmọ. lòun ó pín fún káríkárí ó ní ká lè dènà COVID-19 bá mi dá sí. nílẹ̀ Yorùbá Èmi náà rẹ̀ o. lórílẹ̀‐èdè Nàìjíríà Pápọ̀. ilẹ̀ aláwọ̀ dúdú Áfíríkà àti ní gbogbo àgbáyé lápapọ̀ wọ́n dàbí ó ẹyin. ní bẹ́ẹ̀ òdùn tó di òrójú ọmọ tálíkà ńkọ́. síbi tá a ti rọmọ tálákà tí ó ròde ó lè ẹnu bá wọn olówó. ó ní gbogbo ọrọ̀ ajé wa ló ti dẹnu kọlẹ̀ látàrí ìbẹ̀rù ó coronavirus ní gáúgáú. ó ní ṣáwà tira wa mọ́lé dọjọ́ ogbó ni káwa dákẹ́ bẹ́ẹ̀. àwọn èèyàn wà nínú ilé ebi ń pa wọ́n mọ́ bẹ̀ Wọ́n rí. ó ní dandan ni káwọn èèyàn wọ́ padà sẹ́nu iṣẹ́ aláwọ̀ yẹn kúkú kí ebi. ọrọ̀ ajé wa kó lè máa gbèrú padà ó lè mú gógó. bọ̀tì àmọ́. bọ̀tì Àwọn ọjọ́. ẹni tí ó gbà àkàrà sọnù lọ́wọ́ ọmọdé kò nílò láti sọ pé kó mú àkàrà owó ẹ̀ kalẹ̀ méjèèjì ni ó fi ọ̀tọ̀ oyin sí ẹ̀gbẹ́ àkàrà ó rẹ̀ yá tẹ́sí ẹ̀. nígbà ọmọdé bá tó oyin wò tó rí kó dùn eléyìí tuntun. fúnra rẹ̀ ní ọjọ́ wá àkàrà kalẹ̀ yóò sàkánú ó ní ọdẹ. ẹni tí ó sọ wípé káwọn èèyàn jáde dandan ni kó gbìyànjú ọ̀nà tí wọn ò fi ní kárùn kó wá sẹ́mi fún. ní ni pé coronavirus ò mójú ẹnikẹ́ni ọba Adéyẹyè ní ò mójú ọba kò mọ́ ti joyè kábíyèsí. ó ní COVID-19 ọmọ gómìnà kò mọ kò sẹ́ni tí ò pírẹsidẹ́ǹtì lè mú. a leader by example ikú tó pàbá kí ẹ ohun rí. rere tí orírun Yorùbá jáde ìtàn onígbàgbé olóyè. lójú kan tá a ti ń para láti dìradì ṣe mọ̀nàmọ́ná. tá a ti ń dúró de testing kit láti China Christmas ń kọ́. wọ́n pe ẹni ọ̀fọ́ ni lójú náà ló yẹ kó fọ̀nà hàn ni kó take responsibility. bẹ́ẹ̀ lọ́ba ẹni ìtàn ti yọjọ́ kà jáde Hey! ọlẹ́ni ọ̀fọ́ ni lójú lè yani lárọ̀ Ah! èèyàn ò ní mú oògùn arẹmọ kọ́ mọ̀mọ́ ta pamọ́ Hey! tó bá wá sóògùn arẹmọ fún ni tá a kì í jó mọ́lẹ̀ mú jójó Tá a bẹ̀rẹ̀ sí. ṣé Tinubu bí Hey! ṣé kò ní lu ọmọ náà pa Ó tún lápá. ọba ẹni ìtàn lẹ́ni ó lágbára àti bẹ́ni lórí Hey! kò yẹ ká tún máa na ọrùn sí i Ilé ń wá. ó nígbà tá a ti sòòsà à ń sòòsà Hey! ìbínú gbólọ̀bọ̀ wà tájà fi ń ṣe lé Nígbà tá a ti- ìgbà tí mọ́ínmọ́ín ti ń ró sọ Tá a máa ṣe ó bàálù. ní ṣe bí hòhò làkàrà wà Ó ti rí lọ. ó ní kéèbó tó dé Àwọn aláwọ̀ ṣe bá a ní tọ́jẹ́ tìpínlẹ̀ Ṣé bá a ní tí a ní tá a tí a? fi tọ́jú ara wa Àbí? àjẹbí idán Hey! àmúbí iná Hey! àmúbí ẹ̀yà ògùn
ìbílẹ̀ tí ń jẹ́ ń tiná jojo ewé àtegbò igi tá a mọ̀ tó dájú àṣà ní ọ̀jẹ́ lóbólóbó ojú ọlọ òòṣà àgbà tí mo tọmọdé tàgbà kọ ara rẹ̀ nílà eégún inú àdó ọ̀kan làwọn inú ooru ibi tó gùn dé gan là ń pè lóògùn ìtọ́mọdé jòjòló gbójú létí fi bú àgbàlagbà ìtàláwọ̀ àtúnṣègùn wáká tí wọ́n fi ń forí jágbójánú ọ̀dán kiri oògùn tí gunni ní gùngùngùn bó bá ní Yorùbá ò lóògùn tàbí pé bóyá ewé ọ̀jẹ́ mọ́ ń jẹ́ kí wọ́n fi gbẹtugbẹtu rán oníṣẹ́wò náà bọ́jẹ́sẹ̀ ẹrú bó ṣe tọ́mọ ìyẹn ọ̀jẹ̀ iṣẹ́ tán yóò sì gbèsè padà bọ̀ òun náà wá ní ìgbéwé amúnimúyè tí múni múyẹ ni ewé òwúrá tí ra iyè mọ́ni nínú ewé àlùpàyídà tí pèrò ọkàn ẹni dà àti ti ṣàgbàdé dèdèrìn tí sọ ní ìdààmúkọ mẹ́kọ̀ọ́ tìbílẹ̀ hánrán ní kábíyèsí pò papọ̀ ó modernize ẹ̀ pẹ̀lú tẹkinọ́lọ́jì ó ní báwọn oníròyìn sọ̀rọ̀ lọ́dọ̀ gómìnà Ṣèyí Mákindé ó ní ìrírí mi nídìí iṣẹ́ àti okòwò ṣíṣe kí n tó jọba ló bí àwọn nǹkan wọ̀nyí mo ní àgbàlá tí mo ti ń po nǹkan pọ̀ ń bẹ̀ láti dìde pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ ìgbàlódé tá a fi ń ṣe àyédà pẹ̀lú àpòpapọ̀ àwọn nǹkan kan sóògùn olómi apakòkòrò irú ẹ̀ ò sì wọ́pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ojúnà tí àwọn ń gbà láti fínlẹ̀ láti dènà àjàkálẹ̀ àrùn àti kòkòrò káàkiri níbẹ̀ làwọn ti ṣe ìpinnu pé gbogbo tá a máa lò a máa ṣe lábẹ́rẹ́ fúnra wa ni nínú tí wọ́n fi pè é ní 100% homegrown modular fumigator ọba ẹni ìtànlá lè gbé sẹ́yìn ọkọ̀ èyíkéyìí tó bá ti lẹ́yìn kódà ó máa wúlò púpọ̀ fún wa lẹ́yìn tí coronavirus bá lọ torí a lè lò ó láti fi nǹkan ọ̀gbìn wa lèmi Àkàndá ṣe ní ó yẹ ká lè rojọ́ olóore fáráyé wọn bá àgbàdá àti lérò tòṣìkà ẹ̀dá fòyàn kò dìgbà tá a bá eyín òkè ká tó fàfògbò bí àrá gbogbo ọmọ Yorùbá ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ọ̀nìrìṣà pé ẹ ṣeun adúpẹ́ gan-an ni torí pé náwó bá ṣe gbà tí ọ̀sà wọn ọwọ́ ẹni àṣelóore náà ọmọ sàwọn ẹnu bí gbogbo wa bá ń ṣerú èyí ìlú ò ní pẹ́ dòyàn gbà omi àlàáfíà ìlú ò ní pẹ́ tòrò fún tẹrú tọmọ láti pọn mu tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ kó tó rí pé wọ́n kì í da ọ̀rọ̀ mi bàgọ̀ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ lè di àtàṣà Yorùbá dénú egungun mírìn mi fẹ́ gẹ̀ẹ́sì kò ní kẹsẹ́ àmúkòrò mi fẹ́ gẹ̀ẹ́sì kò ní kó mọ̀ ìrẹ̀mẹ́ ní kó mọ̀ kò rẹ́sì tí ó fi gàn ó wù mí láti fi ẹsẹ̀ ìdí àtàṣà Yorùbá múlẹ̀ sí ìta ìlójì ló ti ń parẹ́ ọ̀pọ̀lọpọ̀ àṣà Yorùbá ló ti ń wọmi mo sì gbọ́ pé yunifásitì bíi mọ́kàndínláàádọ́ta ni wọ́n ti ń kọ́ èdè Yorùbá lórílẹ̀‐èdè Amẹ́ríkà nìkan more than 49 university gbogbo oríkè wa ló ti sọnù tán o àwọn tí ń fún wa lóríkè fún wa nítàn wọ́n ti kú tán gbogbo bèlèvù pé mo lọ sí ìlú kan láti lọ wádìí ìtàn ìlú wọn kábíyèsí gan ò sí ń lé wọ́n fún mi níjòyè bíi 8 tí yóò bà ó lọ́kàn jẹ́ ni pé kò sí ọ̀kan kan nínú àwọn ìjòyè 8 tó lè sọ ojúlówó ìtàn ìlú wọn fún mi wọn ò lè sọjú láì méjì mẹ́ta lọ ohun ẹyọ kan ṣoṣo tí a kàn rántí òun náà ni tó fún ìlú wọn lórúkọ àwọn nǹkan tí mo nílò nìwọ̀nyí o fídíò kámẹ́rà gidi 2 sí 3 torí àní lè sọ fáwọn tí ń sọ̀tàn fún wa láti máa tó ọ̀rọ̀ sọ láì mọye gbà ńgbà tí kì í ṣe sinimá àgbéléwò là ń yà tí yóò fi di ìwọ kọ́kọ́ sọ̀rọ̀ òun ó tó sọ̀rọ̀ kélé yóò tó sọ fídíò recording equipment tó jẹ́ quality tí yóò lè tọ́jú àwọn fídíò wa ju 100 ọdún lọ ìdí nípa àwọn ọmọ wa ò kàwé mọ́ bọ̀tì wọ́n ń gbórin wọ́n sì ń wo fídíò a nílò mọ́tò tí yóò máa kó wa kiri full crew ní o cameraman editor lightman soundman director àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ má wọlé fò sókè èmi ò ní mọ bá wọn kiri ọmọ jẹ́mi ni ngọ́jẹ̀ tágẹ́ẹ̀tì yín bẹ́ẹ̀ la nílò owó fún ìrìn àjò wa gbogbo
á jẹun á rèpo á sùn nílé ìtura bó tiẹ̀ jólówó pọ́kúpọ́kú gbogbo ìwọ̀n yóò ṣe é dá sí i. ẹ̀yin tẹ́ fẹ́ràn èdè àtàṣà Yorùbá nìkan lèmi ń pè tẹ́ ẹ ṣetán láti fi owó tẹ́ ẹ ní gbé èdè àti àṣà Yorùbá lárugẹ. ìran tí ń bọ̀ lẹ́yìn ò ní gbàgbé yín o bá a dárúkọ yín sínú ẹ̀ yóò wà nínú àkọọ́lẹ̀ ìtàn Yorùbá. sorúkọ èèyàn méjì ni ò ṣe é gbàgbé láíláí ẹni tó tẹ̀lúdó àtẹni tó tú ìlú ẹni tó bàlújẹ́ àti ẹni tó tó ìlú ṣe. bá tó jẹ tí ìlú tòrò ó lórúkọ èyí tó jẹ tí ìlú òrójó náà ó kọ rẹ̀ ò ní parẹ́ nínú ìwé ìtàn. kí n má sọ̀rọ̀ jù ẹ̀yin tẹ́ ẹ ṣetán láti ràn wá lọ́wọ́ ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp láti gba account number. báyìí ni ká ṣe ṣe o ẹ sẹ́ndì Yorùbá ìtàn tàbí àṣà Yorùbá sí mi n ó ti mọ̀ pé ẹ̀yin ni +1 937 969 0257 +1 937 969 0257. tàbẹ́yìn tẹ́ súnmọ́ kábíyèsí Ọ̀nìrìṣà dáadáa ikú aláṣẹ ìkejì àdìmúlẹ̀ ẹ pé mi Àkàndá la fẹ́ mọ́tò ó lè jẹ́ káàní tàbí bọ́ọ̀sì equipment fún kíkó àṣà Yorùbá jọ àtòrí àtọrùn kò kókó sí èyí tẹ́sí ò lè gbé sáré àìmọye scholarship ní kábíyèsí ti fún ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ láti primary dé university ọ̀kẹ́ àìmọye talent hunt ló ti gbé kalẹ̀ láti ṣàwárí àwọn ẹ̀bùn tó mọ́ọ̀gùn ọ̀jájá football competition kọ́ fún àwọn ọ̀dọ́ eléré ìdárayá kíni yóò wá náà Ọ̀nìrìṣà tí ọ̀sẹ̀sẹ̀ máa fi mọ́tò tọrẹ láti fún wa ní mọ́tò bó ṣe káà bó ṣe bọ́ọ̀sì láti gbé àṣà lárugẹ kámẹ́rà light àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀yin tẹ́ súnmọ́ kábíyèsí His Imperial Majesty pé gbogbo Yorùbá ní ọdún tí wọ́n lè ṣe lọ. ẹ̀yin tẹ́ mọ̀ wọ́n ẹ kọ WhatsApp number mi kalẹ̀ +1 937 969 0257 +1 937 969 0257. ẹ bá mi sọ̀rọ̀ wọ́n sọ ẹni tí yóò wá gbé bí kábíyèsí ọba fún mi wọ́n sọ èdè àti àṣà Yorùbá ò ní wọ mi láṣẹ Èdùmàrè orílẹ̀-èdè Yorùbá yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjò àṣẹ o.